nítorí tí akpabio dẹnu ìfẹ́ kọ mí tí mi ò sì gbà fún un ló ṣe ń fàyè ní mi lára sẹ́nitọ́ natasha akpoti ló fọ̀rọ̀ lédè sẹ́nitọ́ tó ń ṣojú fún ẹkùn àárín-gbùngbùn ìpínlẹ̀ kogi natasha akpoti ti fẹ̀sùn kan ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà godswill akpabio wípé ó ń fojú ọ̀rọ̀ òun tí kò sì fún òun láǹfààní sí àwọn ẹ̀tọ́ kan gẹ́gẹ́ bí ọmọ asòfin lẹ́yìn tí òun kò gbà fún un. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò orí móhùnmáwòrán kan lọ́jọ́ Ẹtì, Àpótí ṣàlàyé pé ṣe ni Akpabio mọ̀ọ́mọ̀ dínà ìgbìyànjú òun ní ilé-ìgbìmọ̀ asòfin náà tí ó sì tún dínà mọ́ àwọn àbá tí òun bá fẹ́ mú wọlé látàrí bí òun kò ṣe ṣe tiẹ̀. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló jẹyọ lẹ́yìn fàǹfà tó wáyé láàrin àwọn méjèèjì lórí ààyè ìjókòó ilé aṣòfin, ṣùgbọ́n Àpótí fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀kan lára ọ̀nà tí Akpabio ń gbà láti fara ní òun leléyìí. Àpótí tẹ̀síwájú ṣàlàyé pé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sí òun ní ilé-ìgbìmọ̀ aṣòfin tí kò sì mú ariwo dání, ṣùgbọ́n òun nígbàgbọ́ pé eléyìí tó wáyé kẹ́yìn yìí ló tú àṣírí gbogbo rẹ̀ síta ni, tó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Akpabio lọ́dún 2023 nígbà tí wọ́n wà ní ìpínlẹ̀ Akwa Ibom, tó ní ọ̀pọ̀ èèyàn ni kò mọ nǹkan tí òun fẹ́ sọ yìí, ṣùgbọ́n òtítọ́ ibẹ̀ ni òun yóò sọ. Tí àǹfààní sì wà fún ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà náà láti tako òun. Ó ní ọjọ́ kẹjọ inú oṣù kejìlá ọdún 2023 ni ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí ọjọ́ ìbí òun àti Akpabio kù ọ̀la. Àwọn wà ní ìpínlẹ̀ Akwa Ibom ni Akpabio bá fa òun lọ́wọ́ dání wípé òun fẹ́ fi àyíká ilé òun hàn òun ni tí ọkọ òun sì ń bọ̀ lẹ́yìn àwọn. Nǹkan tí òun ṣe àkíyèsí ni pé ṣe ni Akpabio tẹsẹ̀ mọ́rìn tí ó sì di òun lọ́wọ́ dání. Nígbà tí ó mú òun dé inú yàrá ìgbàlejò kan ló béèrè lọ́wọ́ òun wípé ṣé òun fẹ́ràn ilé òun, tí òun sì ní bẹ́ẹ̀ ni gbogbo yàrá tó wà níbẹ̀ ló rẹwà, tó wá sọ pé nísìnyí tí ìwọ náà ti di ọmọ ilé-ìgbìmọ̀ asòfin, wọn ò wáyé fún àwa méjèèjì láti wá jọ lò papọ̀ nínú ilé yìí tí ó sì gbádùn ara rẹ̀. Àpótí ní nígbà tí òun bojú wẹ̀yìn láti wo ọkọ òun bóyá ó gbọ́ nǹkan tí Akpabio sọ, ṣe ni Akpabio náà bojú wẹ̀yìn tó ní jẹ́ kí n fi ilé ìjọsìn mi hàn ọ́. Àpótí ní òun fẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n òun padà ń kojú ìnínilára tí òun bá gbìyànjú láti pè fún àbá tó ní ṣe pẹ̀lú ìwà àjẹbánu ní iléeṣẹ́ irin Àjàòkúta. Ó ní nínú oṣù kejì òun fẹ́ pè fún àbá láti ṣe ìwádìí lórí ìwà àjẹbánu tó ń wáyé ní iléeṣẹ́ irin Àjàòkúta tí òun sì pè fún àbá náà lẹ́ẹ̀márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n nígbà tó di ní ìgbìyànjú ẹlẹ́ẹ̀kẹfà ni wọ́n tó buwọ́ lu ìpè náà tí ọ̀pọ̀ àwọn ọmọ asòfin tó sì lè jẹ́rìí sí eléyìí. Nígbà tí òun bá ti pè fún àbá náà, èsì tí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin máa ń fọ̀ ni pé sẹ́nitọ́ Natasha, a ò lè gba àbá yìí wọlé nítorí pé ilé aṣòfin kò fi ààyè gba eléyìí, tó sì tẹ̀síwájú láti máa ṣe eléyìí lọ tí òun sì gbéra lọ sí ọ́fíìsì rẹ̀ láti lọ sọ fún un pé ó mọ bí iléeṣẹ́ irin Àjàòkúta ti ṣe pàtàkì sí òun àti àwọn ènìyàn òun tó. Òun ṣe àkíyèsí pé o kò gba àbá náà wọlé ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ mú àbá náà wá, tó wá sọ fún òun wípé wò ó, òun lòun darí ilé aṣòfin lọ́wọ́lọ́wọ́ yìí, ó sì lè jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí o bá gbà láti máa tọ́jú mi tó sì mú inú mi dùn. Tí òun wá fún nésì wípé òun ó ṣe bí ẹni wípé òun kò gbọ́ nǹkan tó sọ. Ó ní nígbà tí òun délé, òun sọ fún ọkọ òun láti bá ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin sọ̀rọ̀
kó jẹ́ kí wọ́n ṣe àgbéyẹ̀wò àbá náà tí Natasha Akpoti wá fi ọ̀rọ̀ ara rẹ̀ wé ti akẹ́kọ̀ọ́ tó ń rí ìfàsẹ́yìn lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ látàrí wípé kò gbà fún olùkọ́ rẹ̀. Shakirat Arowolo Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Àtótó.